má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ ayọ̀ àwọn ọmọ mi jẹ́ òṣojú mi nígbà tí iṣu ọmọ ò bá jiná tán. kọ́ má fi kúlẹ̀ wà lọ́wọ́ ọ̀ṣẹ́ sí mi. kájọ máa ṣàmì àdúrà yìí ni o. Alhaji Hassan Ibrahim OmoIduunu, the golden son of this man. another one tún lélẹ̀ yìí o. ọjọ́ alẹ́ la kọ́lé rẹ́kọ̀d tuntun ni. ọgbọ́n ìmọ̀ òye àgbékalẹ̀ tó ga yàtà. àròjinlẹ̀ iṣẹ́ ọpọlọ. OmoIduunu kọrin Islam. ó ń ṣàdúrà fún gbogbo abiyamọ ayé. ó yá gbé sókè. OmoIduunu Hassan ni mo máa tún gbé tuntun dé. iṣẹ́ ta fi hàn wòkó ojú kó kọrin lọ. iṣẹ́ tó rí fi hàn mi mò ń jẹ́ ọmọ aráyé. ọdọọdún là ń ráwùsá o òun pẹ̀lú ogbó àtẹ̀mí àti wọn ò ní fi wá ṣáwàtì a ò ní náà ṣe kalẹ̀ sunkún torí ọmọ wa. a ò tí ì gbọ́ nǹkan kẹ́ tún gbà. orí gbogbo àpáta lọ́mọ pé iṣẹ́ tó bí ń ṣe lórí ọmọ kò kéré ẹni bá ní kábíyàmọ́ ṣiṣẹ́ tó bá ẹ̀ kó má ṣe èrè ọmọ. bọ́lọ́hún bá sòwú wọn mọ́lẹ̀ dọ́yìndọ́yìn àbí kójú wọn fọ́ àbí kan lápá lẹ́sẹ̀ wẹ̀gbọ́. kí ló burú ń bẹ̀ o abiyamọ a ò ní ojú sunkún ọmọ. ọjọ́ alẹ́ another track tún lélẹ̀ yìí o ẹgbà. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ o. ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jẹ́ òwúrọ̀ lọ. òwúrọ̀ sátálẹ̀ wa kò sí wa làdúrà. rẹ́kọ̀d tuntun ọjọ́ alẹ́ ìlànà ẹ̀ o. ẹ tún gbọ́ kan sí. àná tó ní akọjá lọ ọjọ́ ọ̀la tó dé ojú mẹ́ta ló ń bẹ lára àgbọn mi ló jẹ́ bómi ṣe ń dénú àgbọn kò má sẹ́ni tó yé àwọn ọba tó ṣẹ̀dá rẹ̀ ta nìkan máa lóye wọ́n láṣẹ tó ń bẹ lára ìgbà mẹ́ta láyé òwúrọ̀ ọ̀sán alẹ́ ló ṣì kẹta láyé fowórọ̀ mi rọ̀ mí lọ́rùn kọ̀sán òsàn mi à ń là. mama jẹ́ túbà wọn lálẹ́ jẹun lálẹ́. ikọ̀ tún lé lé yẹ gbà. ọláwo ni ò láyọ̀ lé o támọ̀lá kó wá wí. amọ̀nà ẹni bódì lọ́la ọ̀nà lè tújú. tó bá ń dùn kẹ̀dáyọ̀ níbà àdúrà ní ká kún fún. torí wọn ládùn ló ń gbẹ̀yìn ewu o èmi ò sọ pé rárá. ṣùgbọ́n mi ò fẹ́ bí ewu o ìláyé ọlọ́lá. àrùn agbọ̀n la máa ń bálẹ̀ olóyin àdìtú ní ńlá. láti ìbẹ̀rẹ̀ tó fi dópin oyin ò lè tẹ́ láhán. jẹ́kọ̀ọ́ mi olóyin àlà kò dùn kò ní gbọ́ngbọ́n o. ànádálẹ̀ ni ó bá mi sọ̀rọ̀ mi já ogún. ibi rere ni ó jẹ́ ń gúnlẹ̀ ọ̀rọ̀ mi sí láyé. ẹ ò tí gbọ́ kankan ẹ tún gbà. àwọn ènìyàn ni mi wọ́n lóyún mi wọ́n bí mi sáyé. òwúrọ̀ ọ̀sán mi àlà má jẹ́ ń fi kó sọ́wọ́. tó bá tún dalẹ̀ kọ́ máa ráyé máa mú mi sọ́wọ́. torí bíṣì ò bá là o bíṣì ò bá là ọmọnú ẹni láti là ní. màálù tó ń fún mi ń wá ọ̀tá máa ṣe pa. igi èso wa alájọwọ́ dákun jẹ́ ó pẹ́. ẹ wo Alhaji Hassan Ibrahim OmoIduunu, the golden son of this man. rẹ́kọ̀d tuntun ìkọjá àfẹnuròyìn ọjọ́ alẹ́ làkọ́lé ẹ̀. a ti gbé jáde báyìí. marketed and distributed by ExcelTv and Records International. shop one Owode police station ọ̀fà. Excel tún wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́. tó fi mélòó tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara. àtọ́fíìsì Excel tó wà ní shopping U18 and 16. àmì àrẹ́nà shopping complex Bọ́ládé Oṣòdì Lagos. telephone 08081353988. gbogbo àwọn orin àti sinimá tó ń jáde nílé iṣẹ́ Excel. lẹ́tún lè máa rí wọ báyìí lórí YouTube. ẹ click sórí ExcelTv kẹ́rìnà wò. audio CD àti VCD orin Islam tá a gbé àkọlé ẹ̀ ní ọjọ́ alẹ́. Alhaji Hassan Ibrahim OmoIduunu, the golden son of this man. eléyìí kọjá bẹ́ẹ̀ agbọ́túngbà wò tó wọ ní ẹ máa rà o. OmoIduunu wàhálà mi lọ́sàn-án lóru